bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti yanjú ọ̀rọ̀ máyégún ilẹ̀ Yorùbá tó tún jẹ́ olú ọmọ ìlú Èkó tó tún jẹ́ olórí ọmọọba kílẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú àti àgbà olórin fújì lórílẹ̀‐èdè yìí Alhaji Wasiu Ayinde ọmọgbọ́láhàn Anífowóṣe Marshal ẹni tí gbogbo ayé mọ̀ sí K1 The Ultimate. Bó tilẹ̀ jẹ́ pé ìjọba àpapọ̀ wọn ti yanjú ọ̀rọ̀ ẹ̀ ní ọjọ́rú tí ṣe ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí, ṣùgbọ́n ọ̀rọ̀ tí ọ̀kan lára àwọn alágbára àti èèyàn pàtàkì lórílẹ̀‐èdè Nàìjíríà ìyún arábìnrin Àbíkẹ́ Dábírèwà tó jẹ́ alága àjọ tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèrè àtàwọn ọmọ Nàìjíríà tó wà lókè òkun, ọ̀rọ̀ tó sọ nípa ọ̀rọ̀ Wasiu Ayinde ó mà ti di nǹkan àti ètí wọn fún un lésì tó di ìbínú sí. Ẹ rántí wípé ọjọ́ 5 nínú oṣù kẹjọ ọdún tí a wà yìí ó ní ariwo ńlá sọ nígbà tí Alhaji Wasiu Ayinde tó fẹ́ wọ ọkọ̀ òfurufú láti ìlú Àbújá wá sí ìlú Èkó tó sì jẹ́ pé ọkọ̀ òfurufú iléeṣẹ́ Value Jet ni ló fẹ́ wọ̀, ṣùgbọ́n nígbà tí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ Value Jet tí wọ́n yarí wípé kò ní lè gbé ike omi ọwọ́ ẹ̀ wọnú ẹ̀rọ̀pléènì yan ọkọ̀ òfurufú àwọn nítorí pé ọtí ló wà nínú ẹ̀, ìlọ̀rọ̀ máa di wàhálà tí wọ́n sì ní Wasiu Ayinde ó da ọtí inú òkè náà lu àwọn òṣìṣẹ́ náà lójú tí ọ̀rọ̀ ń sì di wàhálà. Nítorí eléyìí ló jẹ́ kí àjọ tó ń rí sí ọ̀rọ̀ ọkọ̀ òfurufú lórílẹ̀‐èdè Nàìjíríà Nigeria Civil Aviation Authority NACA kí wọ́n fòfin de Alhaji Wasiu Ayinde pé kò ní lè wọ ọkọ̀ òfurufú fóṣù 6 tó sì tún jẹ́ kan kọ lẹ́tà sí ọ̀gá àgbà ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí ìyún Káyọ̀dé Ẹgbẹ́tókun àti mínísítà ọ̀rọ̀ ìdájọ́ lórílẹ̀‐èdè yìí amòfin àgbà Lateef Fagbemi Senior Advocate of Nigeria SAN ìgbẹ́ ká ṣèwádìí Wasiu Ayinde kan sì gbé jù sí àtìmọ́lé. Ṣùgbọ́n òun lẹ́yìn tí mínísítà ọ̀rọ̀ ọkọ̀ òfurufú lórílẹ̀‐èdè yìí amòfin àgbà Festus Keyamo Senior Advocate of Nigeria SAN tí ó ti yanjú ọ̀rọ̀ náà tó sì yí okùn ọ̀ràn lọ́rùn Wasiu Ayinde wípé kán fi sílẹ̀ àti pé oṣù kan ni wọn kò ní lè jẹ́ kó rin ìrìn àjò pẹ̀lú ọkọ̀ òfurufú àti wípé kí wọ́n tó sọ di aṣojú ìjọba àpapọ̀ lórí ọ̀rọ̀ ọkọ̀ pápákọ̀ òfurufú. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí Àbíkẹ́ Dábírèwà tó ti fi ìgbà kan jẹ́ aṣòfin tó ń ṣojú agbègbè Ìkòròdú nílé ìgbìmọ̀ aṣòfin kékeré l'Àbújá tó ti fi ìgbà kan jẹ́ rí nígbà tó kọ̀rọ̀ lórí àforíjì tí Wasiu Ayinde tó tọrọ lórí ẹ̀rọ ayélujára lórí ìṣẹ̀lẹ̀ yìí, níṣẹ́ ni Àbíkẹ́ Dábírèwà ni ló gbé fídíò Wasiu Ayinde náà sórí ẹ̀rọ ayélujára rẹ̀ tó sì ń bẹ̀bẹ̀ pé nígbà tó ti tọrọ àforíjì kán dáríjì. Ọ̀rọ̀ ló máa bìbínú táwọn èèyàn sọ̀rọ̀ sí pé ṣé ó yẹ kí irú ẹ̀ tó dipò ńlá bẹ̀ mú lọ́ máa sọ pé kán foríjì Wasiu Ayinde. Wọ́n lè túmọ̀ sí wípé bí èèyàn kan bá ti dáràn Nàìjíríà tó bá ti lọ tọrọ àforíjì ó ti tán náà nìyẹn. Kódà ọ̀kan pàtàkì lára àwọn adẹ́rìn-pòṣónú yún kọ̀mẹ́díà lórílẹ̀‐èdè yìí Débọ̀ Adédayọ̀ tó pè yẹn mọ̀ sí Mr Macaroni ìbínú ló lọ fi fún Àbíkẹ́ Dábírèwà lésì ọ̀rọ̀ tó ní ìtìjú ńlá ìní ọ̀rọ̀ tó kọ náà ìní ó jẹ́ nítorí pé kò yẹ kí irú ẹ̀ tó dipò lábẹ́ mú kó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ nínú sí ọ̀rọ̀ Wasiu Ayinde nítorí pé ó ló léwu kí irú òṣìṣẹ́ ìjọba àpapọ̀ bẹ́ẹ̀ kó lọ máa sọ pé nítorí pé ẹnìkan ti tọrọ àforíjì lórí ìwà ọ̀daràn tó hù káwọn èèyàn dáríjì. ó lè túmọ̀ sí pé ẹnikẹ́ni tó bá ti dáràn ó lè gba orí ẹ̀rọ ayélujára lọ láti ṣe fídíò kó tọrọ àforíjì kó sì foríjì.